Ẹ kú dédé ìwòyí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tí ẹ bá ń gbọ́ wa láti iléeṣẹ́ Sampfatis FM náà ni a ti ń kàn sí yín. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, Ájì Akunyàrà náà ló wà lórí ètò pẹ̀lú yín ní dédé ìwòyí. Báyìí ẹ máa bá wa ká lọ lórí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ wò ó, ẹ tún rí nǹkan tí a tún gbé wá fún yín ní èní. Ṣé ti rí báyìí? Kí Ọlọ́run kó ṣàánú wa ni. Ẹ máa bá wa ká lọ o. Ṣàlàyé nǹkan. I want you to go along with me for probably 3 or 4-5 minutes. Okay, sir. Nípa tí màmá wa Onítìrí, èmi ò ní nǹkan kan against wọn o. Mi ò ní nǹkan kan against wọn. Ṣùgbọ́n nǹkan tèmi kàn gbọ́ ni pé Ọlọ́run ti gbalẹ̀ wa fún wa, Yoruba talk nìyẹn. Those are not technical talk. Ọlọ́run ti gbalẹ̀ wa fún wa, Ọlọ́run ti bá wa ṣe, ọmọ Yorùbá ẹ máa yọ̀, ẹ máa jókè, ẹ máa yọ̀ mọ́ pé is this not fallacy? Is this not nonsense? Níjọ́ wo lẹ gbalẹ̀ yín? Àwọn wo ló sàn, àwọn olóró ta nǹkan tí mo ní against wọn nìyẹn. Tẹ bá fẹ́ bá a sọ̀rọ̀, ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ kíní kọ́kọ́ lélẹ̀, ọ̀rọ̀ reality lélẹ̀. Give us reality. That is my own problem. Àwọn èèyàn tó bá ń gbọ́ pé ẹ ti gbalẹ̀ yín, Ọlọ́run ti ṣe ẹ máa jó, ẹ máa yọ̀. Àwọn ẹlẹ́ni tí à ń jẹ tán mọ̀ bí Fúlàní máa pa àwọn kílẹ̀ tó mọ́. They are jumping up and down over what they call a mirage. Ó dàbí pé ẹ̀rìn lọ láàrin títì ń sìn, ẹ̀yin náà ti rí ẹ̀rọ mi, ẹ̀rọ dàbí pé ẹ̀rọ mi, gbàtẹ́ ẹ̀bẹ̀rẹ̀ kò sómi mọ́, ẹ̀ tó gbẹ́ngbẹ́ tó ní omi ni ẹ lọ́ọ̀kan yẹn, that's a mirage. Tá bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa sòótọ́, that's based on that on Mama Onítìrí. Wọ́n ní Buhari ló máa wá declare wa ní September yìí, tó bá ti wá sí kinní kan, I don't agree with that. Ó dàbí pọ́ndẹ̀ tún ti sọ pé àwọn ń ṣeré àbáwọn ń jẹ́gàn ni or something like that. Níbi tí àwọn èèyàn ti ń kú lọ́sàn-án lóru, a lè torí pé a fẹ́ wà popular ká máa jẹ́gàn. That's my problem. Mi ò mọ̀ wọ́n rí wọn ṣẹ̀ mí. Tí n bá rí wọn bá pé kí n dọ̀bálẹ̀ fún ọ ní, kí n dẹ̀bọ̀ ọlọ́run ní, kúnlẹ̀ fún ọ ní, whatever. That is the kind of person that I am. I'm a respecter of people. Tó bá worthy of respect. Bẹ̀tà bá ń gba gbogbo ẹ̀ tá à ń dé mọ́ra wa gan la ń para wa. Ìyẹn ti tán bẹ́ẹ̀ mi ò mọ Màmá Onítìrí rí wọn dẹ̀ mọ̀ mí rí. Tán bá ti fọwọ́ ohùn mi sí wọn, àbọ̀n bá ti send picture mi sí wọn, good luck. Mi ò hate wọn. I want you to know that. Ẹ jẹ́ ká gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ kan. Nípa nǹkan tó jẹ́ èmi lógún gangan sìn, ní tẹ́yìn náà dẹ̀ ti fi ti ara yín gbọ́, tí àwọn ọmọ Yorùbá gangan ti gbọ́, okay, ṣé ó possible kí gbogbo àwa tí à ń pariwo pé a fẹ́ declare tá wà ní abroad, ṣó possible pé a lọ sí Nàìjíríà fẹ́ lọ declare alẹ́ wa, ṣó possible kó ní kálukú gbéyàwó ẹ̀, grandma ẹ̀, fúráfẹ́ rẹ̀ tán ti sápárá kúrò Nàìjíríà, tán ti wà ní Canada, tán ti wà US, UK, ní all over the world, l'America, ṣó láti pé à ń lọ gbalẹ̀ wa yáyá mọ́mì dádì ẹ̀yin ọmọ kéékèèké yìí ẹja lọ sí ilẹ̀ Yorùbá a fẹ́ lọ gbalẹ̀ wa kẹ wá sọ fáwọn tẹ́ ń bá ṣiṣẹ́ ní Amẹ́ríkà ní gbogbo ẹ̀ pé àwa mọ́ o a ti lọ declare alẹ́ wa o tàbá dẹ̀ ti gbalẹ̀ wa padà wá bí mọ́tò ríyà tó ń jẹ wá náà la ṣe ń ṣe bí number one ṣé yẹn possible náà àwọn wo náà fẹ́ lọ declare ok tí káàtẹ̀ wá ló possible kí gbogbo wa ká kóra wa báyẹn o gbogbo akọ́ torí àwa kan ò sí pẹ̀lú wọn o àwọn ní declaration ni mò ń sọ o tó bá possible gbogbo àtọ́wà ní diaspora kakura wa ń bó láti fẹ́ pàdé aeroplane wá já wa ní ẹ jẹ́ ká dúró ní Lagos airport ká lè rìn lọ́nà kan ṣé Tinubu square la fẹ́ lọ nǹkan nínú àlọ́ Tinubu square tó rán pè wá ní politician Tafawa Balewa square nǹkan no àlọ́ Amadu Bello nǹkan àlọ́ ok ẹja lọ sóṣòdì ẹja lọ sọ́jọ́ta ibi tá a fẹ́ declare nìyẹn kí lẹ fẹ́ declare okay so ẹ wà lọ́jọ́ tá à ń sẹ́ ní àwa ti dé láti diaspora gbogbo ẹ̀yin ọmọ ogun ẹ máa bọ̀ wá ti fẹ́ declare gbogbo yẹn ẹ̀nà flag sókè ẹ̀ ń pariwo lọ́jọ́ tàbí lóṣòdì àbí my 12 wherever it is. Tí àwọn sójà bá gbàjọba ní ìgbà táwa wà ní kékeré rédíò Nàìjíríà ní o rédíò wa ò ní rédíò kìnìkan gbogbo orin àmì náà máa kọ pé èmi general kìnìkan mo ti gbàjọba báwo lẹ ṣe fẹ́ sọ níbi tẹ bá ti ń declare yẹn ẹ tó jó lórí yín tó gbé flag lọ tó mú microphone lọ pé èmi náà ọmọ Yorùbá yàn mú dẹ̀ tí wá láti declare láti gbalẹ̀ ni báwo ló ṣe fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ táwọn tó wà ní gbogbo òyìnbó tó à ń Yábà tó máa gbọ́ tí gbogbo Nàìjíríà máa gbọ́ táwọn Fúlàní gan máa tọ̀ sára pé àwọn Yorùbá kan ti dé tán sọ pé àwọn fẹ́ declare àwọn dẹ̀ máa gbàbọ́n lọ́wọ́ sójà máa gbàbọ́n lọ́wọ́ ọlọ́pàá yẹn máa lọ dáná sun gbogbo ilé iṣẹ́ sójà yín ó wà recorded it's not like I'm making this up ẹ rẹ́dì agbọ́dọ̀ gbalẹ̀ wa gbọ́dọ̀ gbàjọba wa okay so ẹ wá declare lóyìnbó ń sàbí lọ́jọ́ tàbí my 12 àwọn ọmọ Yorùbá tó kù ńkọ́ where are they so tẹ bá gbàjọba ń sìn tẹ wá yan olórí how are you gonna do it then àwọn sójà tán ti wọ̀ pé ẹ ti wá rẹ́dì mo ti sọ fún àwọn ọmọ tó yẹ pé wọ́n sọ pé ẹ fún wa níjọba tó dáa ẹ ní kí ẹ SARS yé pa wá mọ́ kí SARS yé pa wá mọ́
wọ́n pa wọ́n, ẹ̀yin tẹ́ wá lẹ fẹ́ gbàjọba pátápátá mọ́ wọn lọ́wọ́ ń sìn tẹ́lẹ̀ tí ń lọ wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn máa lọ yọ flag ní police station. Tẹ́yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀ bá sọ fún kẹ́ ẹ kìlọ̀ fúnra àwọn èèyàn báyẹn jẹ́ pé ẹ fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn yín ṣòfò. Fúlàní tó wà nú gbòò ní láti dìde Nigerian army náà máa di tán máa ṣe wọ́n bí ọṣẹ ṣe ṣojú. Ẹ gbà bẹ́ẹ̀ wọ́n á ṣe wọ́n bó ṣe ṣe ju oníkàkú á dẹ̀ panu ẹ̀ mọ́. Wọ́n á wá sọ fúnjọba àgbáyé pé àwọn kan ti dé àwọn bàbá Akíntóyè àwọn ọmọ bàbá Akíntóyè torí tó bá ń pariwo declaration kẹ́ ẹ̀ mọ̀ pé àwọn kan àtàwọn forí pípé fọ́ lórí ìrìn àjò yìí wọ́n á gbé fọ́tò Sunday Igboho sẹ́gbẹ́ kan wọ́n á gbé fọ́tò bàbá Akíntóyè sẹ́gbẹ́ kan àwọn náà wà láàrin. I have all the picture here. Àwọn ìjọba yẹn wá pé gbogbo ìjọba àgbáyé pé bàbá Akíntóyè àti Sunday Igboho àti Koiki Media ẹ lọ wo kó nǹkan tí Koiki Media wọn làwọn fẹ́ gbàjọba. Bàbá yìí ò dẹ̀ fà sọ pé àwọn fẹ́ fagídí gbàjọba rí. Bàbá Akíntóyè ò sọ bẹ́ẹ̀ rí. Sunday Igboho sọ pé òun fẹ́ fagídí gbàjọba rí ó kàn ní ká yé fìyà jẹ àwọn èèyàn àwọn ni. Now táwọn ìjọba yẹn bá dìde tán bá lọ kó àwọn bàbá níbi tán wà torí wọ́n máa present evidence wọ́n á lọ bá ìjọba Benin àwọn bàbá yìí wọ́n ti fẹ́ da Nàìjíríà rú ẹ release wọn fún wa kí ló àmọ̀ tó máa ṣẹlẹ̀ sí àwọn bàbá oníbàbá àti ṣe Sunday Igboho táwọn tó dẹ̀ ń pariwo yìí ó dẹ̀ likely kan má kó ìyá wọn bàbá wọn àwọn ọmọ wọn àwọn grandchildren wọn lọ sí Nàìjíríà láti lọ declare bóyá orí social media náà ti ń pariwo declare. Tí àwọn sójà bá gbàjọba ní ìgbà táwa wà ní kékeré rédíò Nàìjíríà ní o rédíò wa ò ní rédíò kìnìkan gbogbo orin àmì náà máa kọ pé èmi general kìnìkan mo ti gbàjọba. Báwo lẹ ṣe fẹ́ sọ níbi tẹ bá ti ń declare yẹn ẹ tó jó lórí yín tó gbé flag lọ tó mú microphone lọ pé èmi náà ọmọ Yorùbá yàn mú dẹ̀ tí wá láti declare láti gbalẹ̀ mi. Báwo ló ṣe fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ táwọn tó ń wà ní gbogbo òyìnbó tó wà ń Yàbá tó máa gbọ́ tí gbogbo Nàìjíríà máa gbọ́ táwọn Fúlàní gan máa tọ̀ sára pé àwọn Yorùbá kan ti dé tán sọ pé àwọn fẹ́ declare àwọn dẹ̀ máa gbàbọ́n lọ́wọ́ sójà àwọn máa gbàbọ́n lọ́wọ́ ọlọ́pàá yẹn àwọn máa lọ dáná sun gbogbo ilé iṣẹ́ sójà yín ó wà recorded. It's not like I'm making this up. ẹ rẹ́dì agbọ́dọ̀ gbalẹ̀ wa gbọ́dọ̀ gbàjọba wa. Ókè sọ ẹ wá declare lóyìnbó ń sàbí lọ́jọ́ tàbí máa 12 àwọn ọmọ Yorùbá tó kù ńkọ́ where are they? So tẹ bá gbàjọba ń sìn tẹ wá yan olórí how are you gonna do it? Then àwọn sójà tán ti wọ̀ pé ẹ ti wá rẹ́dì mo ti sọ fún àwọn ọmọ tó yẹ pé wọ́n sọ pé ẹ fún wa níjọba tó dáa ẹ ní kí ẹ SARS yé pa wá mọ́ kí SARS yé pa wá mọ́ wọ́n pa wọ́n ẹ̀yin tẹ́ wá lẹ fẹ́ gbàjọba pátápátá mọ́ wọn lọ́wọ́ ń sìn tẹ́lẹ̀ tí ń lọ wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn máa lọ yọ flag ní police station. Tẹ́yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀ bá sọ fún kẹ́ ẹ kìlọ̀ fúnra àwọn èèyàn báyẹn jẹ́ pé ẹ fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn yín ṣòfò. Fúlàní tó wà nú gbòò ní láti dìde Nigerian army náà máa di tán máa ṣe wọ́n bí ọṣẹ ṣe ṣojú. Ẹ gbà bẹ́ẹ̀ wọ́n á ṣe wọ́n bó ṣe ṣe ju oníkàkú á dẹ̀ panu ẹ̀ mọ́. Wọ́n á wá sọ fúnjọba àgbáyé pé àwọn kan ti dé àwọn bàbá Akíntóyè àwọn ọmọ bàbá Akíntóyè torí tó bá ń pariwo declaration kẹ́ ẹ̀ mọ̀ pé àwọn kan àtàwọn forí pípé fọ́ lórí ìrìn àjò yìí wọ́n á gbé fọ́tò Sunday Igboho sẹ́gbẹ́ kan wọ́n á gbé fọ́tò bàbá Akíntóyè sẹ́gbẹ́ kan àwọn náà wà láàrin. I have all the picture here. Àwọn ìjọba yẹn wá pé gbogbo ìjọba àgbáyé pé bàbá Akíntóyè àti Sunday Igboho àti Koiki Media ẹ lọ wo kó nǹkan tí Koiki Media wọn làwọn fẹ́ gbàjọba. Bàbá yìí ò dẹ̀ fà sọ pé àwọn fẹ́ fagídí gbàjọba rí. Bàbá Akíntóyè ò sọ bẹ́ẹ̀ rí. Sunday Igboho sọ pé òun fẹ́ fagídí gbàjọba rí ó kàn ní ká yé fìyà jẹ àwọn èèyàn àwọn ni. Now táwọn ìjọba yẹn bá dìde tán bá lọ kó àwọn bàbá níbi tán wà torí wọ́n máa present evidence wọ́n á lọ bá ìjọba Benin àwọn bàbá yìí wọ́n ti fẹ́ da Nàìjíríà rú ẹ release wọn fún wa kí ló àmọ̀ tó máa ṣẹlẹ̀ sí àwọn bàbá oníbàbá àti ṣe Sunday Igboho táwọn tó dẹ̀ ń pariwo yìí ó dẹ̀ likely kan má kó ìyá wọn bàbá wọn àwọn ọmọ wọn àwọn grandchildren wọn lọ sí Nàìjíríà láti lọ declare bóyá orí social media náà ti ń pariwo declare. Ṣe rí báyìí ó dá mi lójú pé ẹ ti rí nǹkan tí a tún gbé wá fún yín ní dédé àsìkò yìí kí Ọlọ́run kó ṣàánú wa ni. Tí ẹ bá ti ń wò ó ẹ má dá nìkan wò ó ẹ máa bá wa share ẹ máa bá wa tan like kẹ́ẹ̀dẹ̀ máa bá wa click lórí notification button torí tí a bá tún jáde kí ẹ lè rí wa wò. Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ọlọ́run á gba ìlú wa fún wa ní ayọ̀ àti àlàáfíà o. Ẹ ṣé àdúpẹ́ ẹ kú gbogbo ìgbà ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín gan o.